ẹgbẹ́ ní ẹ̀làjà kíni bolo kejì bolo ẹgbẹ́ ní ẹ̀làjà mo ké gbàjarè fáráyé gbọ́. Máyégún kí ìṣẹ̀lẹ̀. ẹ ṣọ́ra fún Lateef Àtàndá Gbéwiri jàgùdà páálí tí ń fi kú Mohbad powó lórí TikTok lórí afẹ́fẹ́. ó ní ohun tí mo rí tí mo fi ń ké gbọmọgbọmọ. Oloriebi lórúkọ ọmọ olè ń bẹ̀. ó pẹ́ tí mo ti ń forin ṣèkìlọ̀ pé ká ṣọ́ra fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kẹ́gbẹ́jọ lórí social media lórí ikú Mohbad tí wọ́n ní justice for Mohbad làwọn fẹ́. a rí nínú wọn tí wọ́n pariwo justice for Mohbad lódodo bẹ́ẹ̀ la sì rí nínú wọn tó ṣe pé ìjàdù ara wọn làwọn ń dù. ọ̀kan nínú wọn ní Oloriebi yìí o ìyẹn Lateef Àtàndá tí ń fi kú Mohbad ń wọ́wọ́ dáńbá ń ṣàbàrà ò alọ́kọ́ kígbe ẹni a rò pé justice for Mohbad ló ń pariwo ní tòótọ́ tó fi dìmúlẹ̀ Kàrímọ́ tí Kàrímọ́ ń gbé gẹ̀gẹ̀ tí ọmọ kó Oloriebi kì í ṣe ní alẹ́ fẹ̀mí tẹ̀. mo sì forin ṣèkìlọ̀ fún Kàrímọ́ ẹ̀gbọ́n Wùmí aya Mohbad níjọ́sí pé kó ṣọ́ra fún Oloriebi ọmọ olè tí ń gbẹ́jọ́ tí ń gbé gẹ̀gẹ̀ yìí o. pọ́mọ ọ̀daràn ní Dublin yìí ò ṣe é pọ́nlé. wọ́n ti wáyé kálukú pọ́rọ̀ àgbà bí ọ̀ṣẹ́ lóòrọ̀ lórin ewì kìlọ̀ tí mo kọ. mo dúpẹ́ gbogbo àsọtẹ́lẹ̀ mi àná ó ti wá padà jánà. lọ́dún 2011 Lateef Àtàndá tí gbogbo yín pè Oloriebi yìí o ní City West ní Dublin ni wọ́n ti kọ́ mú fẹ̀sùn ọ̀daràn àmọ́ tí wọ́n fi lọ́rùn sílẹ̀ nígbà tó yá mo láwọn ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ẹ̀yin fúnra yín gan ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì kẹ́ lọ ṣẹ̀rí ọ̀rọ̀ kò tún pẹ́ kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ó tún fi gbogbo ọmọ rẹ̀ bóbìnrin lọ kàkà kéwé àgbọ̀ndẹ̀ líle ló tún lé sí i ikọ̀ agbófinró gádà fraud squad tún fi páńpẹ́ òfin gbé ìyẹn Lateef Àtàndá Oloriebi olórí Gbéwiri wọ́n pè é lẹ́jọ́ ó tún ti dáràn míì ọ̀ràn tó dá ni pé ó ń gbowó lọ́wọ́ ọmọ Nàìjíríà ní Dublin tó ní gbogbo ìṣòro ló ń lè báàyàn wọ́nà àbáyọ sí. oníjìbìtì ló ń ṣe bá. ló ṣe porúkọ iléeṣẹ́ jìbìtì rẹ̀ iléeṣẹ́ ọ̀daràn tí ń gbé ká ní Lateef Solution International Promotion Limited solution to all problems ó ní €75 sí €400 lòun ọgbà tóun bá bẹ́nikẹ́ni jókòó ìdánwò. ó lu ìjọba Dublin ní jìbìtì nípa jíjókòó bá ní ṣèdánwò wíwa ọkọ̀ ọwọ́ tẹ̀ láìmọye lórí ìwà ọ̀daràn tí ń hù níbi gbogbo táwọn ọmọ Nàìjíríà wà tí wọ́n gbé ti ń fọ mọ́tò ní car wash ni yóò lọ rèé dúró sí. àwọn tí ó ṣiṣẹ́ ọ̀daràn fún ni yóò mọ wá kiri. ó dáràn lórí Miss Adéyẹmọ ó tún dáràn lórí ọ̀rọ̀ Mr. Babátúndé Adésànyà ní Dublin ẹ lọ ṣẹ̀rí ẹ̀. ó wà nínú ẹ̀gẹ́ rẹ̀. jìbìtì yìí ló tún ti bẹ̀rẹ̀ lórí ikú Mohbad tí wọ́n ní kó lọ gbé jẹ́ tí Kàrímọ́ ẹ̀gbọ́n Wùmí aya Mohbad kìlọ̀ fún kó ṣọ́ra. ó wá kọjú ìjà sí Kàrímọ́ ó bù bí ẹni láyìn. Oloriebi oníjẹkújẹ wọ̀nbíàwọ̀nbílíkì karambà ní ọmọ àkúyà. Máyégún Akéwì èmi ò ní sinmi ó dijọ́ Oloriebi ọmọ lèyí tó bá dẹ́kun àti mọ́ yọ ẹ̀ka èébú sáwọn tó ní kó yé purọ́ fi kú Mohbad wówó. Oloriebi ọjẹ́ ṣọ́gígùn kọ́mọ́bà àgùngi aládì mímọ́ ọkùnrin búkàrí mọ̀ lè ràn ọ́ lọ́wọ́ alágbárí lọ sí mi ọ̀rọ̀kọ́rọ̀. ẹ̀yin èèyàn ìlú wa Oloriebi tí ń jẹ́ Lateef Àtàndá olórí Gbéwiri bó bá ní kẹ́ dáwọ́ jọ nítorí justice for Mohbad ẹ jẹ́ gbàgìrì léèkẹ́ mẹ́rẹ́sá nítorí pé ó ti ń bá jìbìtì ń bọ̀ nu kì í ṣe ní ẹlẹ́fẹ̀mí tẹ̀ ẹ gbórísá Máyégún Akéwì mo ti ṣòfófó ọ̀rọ̀. ìsàsíkáàbù sórí YouTube ní